A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ọkọ̀ òfurufú ti ilẹ̀ United States Boeing 787-8 tí ó gbéra láti ìpínlẹ̀ Èkó lọ ìlú Washington lánàá Ọjọ́bọ̀ ni ó yípo padà sí ìpínlẹ̀ Èkó lẹ́yìn tí wọ́n kéde wípé ìgbésẹ̀ yìí ò fararọ. Ìròyìn jábọ̀ wípé ọkọ̀ tí ó kó èrò 245 pẹ̀lú òṣìṣẹ́ 8 àti awakọ̀ pílọ́ọ̀tì 3 ti lo ọdún 13 pẹ̀lú ilé-iṣẹ́ US Carrier United Airlines. Lára àwọn tí wọ́n wà nínú ọkọ̀ ni wọ́n ní wọ́n fi ara pa bí wọ́n ti ṣe àfihàn àkàálẹ̀ fídíò àti àwòrán bí inú ọkọ̀ ọ̀hún ṣe dàrú tí oúnjẹ fọ́nká sílẹ̀ pẹ̀lú ẹrù. Kò tíì sí ẹni tí ó lè sọ ohun tí ó ṣe okùnfà ìṣòro yìí títí di àsìkò ìkóròyìn yìí jọ, ṣùgbọ́n àwọn èrò ọkọ̀ fura wípé ó ṣeé ṣe kí ó jẹ́ wípé ìdí ẹ́ńjìnì ọkọ̀ ni ìṣòro yìí ti wá. Àyàfi àjọ Nigerian Safety Investigation Bureau nìkan ni ó lè sọ kókó ohun tí ó ṣe okùnfà. Nígbà tí wọ́n kàn sí adarí ìròyìn fún Nigeria Civil Aviation Authority (NCAA) Michael Achimogbu fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti ní wọ́n ti kó àwọn èrò lọ ilé ìtura gẹ́gẹ́ bí ó ti wà ní ìlànà òfin àjọ NCAA. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu tún ti yọ̀ǹda ipò tuntun mìíràn fún gómìnà àná Abdullahi Ganduje. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà bu ọwọ́ lù lónìí. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé Ganduje tí í ṣe alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́lọ́wọ́ ti di alága àjọ Federal Airport Authority of Nigeria (FAAN). Ìròyìn jábọ̀ wípé àjọ ìjọba 42 ni ààrẹ Tinubu yan alága chairperson sí. Lára rẹ̀ ni National Youth Service Corps, ẹ̀ka Ministry of Youth Development pẹ̀lú alága tuntun Honourable Hilad Etta láti ìpínlẹ̀ Cross River, Nigerian Institute of International Affairs pẹ̀lú alága tuntun Akàwégboyè Bọ́lá Akínyẹmí láti ìpínlẹ̀ Èkó, Nation Sugar Development Council pẹ̀lú Senator Surajudeen Bashir Ajíbọ́lá láti ìpínlẹ̀ Ọ̀ṣun, National Teachers Institute, agbẹjọ́rò Festus Fahimata láti Plateau, Aminu Kano Teaching Hospital pẹ̀lú alága tuntun Augustine Chukwu Umai láti Ebonyi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Agbámọ̀fin Fẹ́mi Fálànà ti rọ ààrẹ Bọ́lá Tinubu kí ó dá àwọn òṣìṣẹ́ ológun 38 tí wọ́n fi ẹ̀yìn wọn tì tipátipá padà sẹ́nu iṣẹ́ láti ọdún 8 sẹ́yìn. Bákan náà ni Fálànà tí í ṣe agbẹjọ́rò fún àwọn òṣìṣẹ́ ológun wọ̀nyí tún rọ Tinubu kí ó ṣe àkíyèsí àṣẹ ilé-ẹjọ́ àti ìpinnu ilé-ìgbìmọ̀ tí ó dá àwọn wọ̀nyí padà sẹ́nu iṣẹ́ lábẹ́ ìṣàkóso ààrẹ àná Muhammadu Buhari. Fálànà sọ èyí ní Ọjọ́rú níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ Èkó. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ṣe àpẹẹrẹ àìní àǹfààní láti gbọ́ ẹjọ́ fair hearing fún àwọn òṣìṣẹ́ ológun bí ó ti tẹnumọ́ wípé wọn kò tẹ̀lé ìlànà tí ó tọ́ lórí ẹ̀sùn ọ̀hún. Ìdí nìyí tí ó fi ń rọ ìjọba kí wọ́n dá àwọn wọ̀nyí padà nítorí wọn kò ṣe ẹ̀ṣẹ̀ kankan. Fálànà túbọ̀ ṣàlàyé wípé ọjọ́ 9 oṣù kẹfà ọdún 2016 ni wọ́n fi tipátipá fi ẹ̀yìn Major General 9 tì, Brigadier General 11, Colonel 11 àti Lieutenant Colonel 11. Gẹ́gẹ́ bí àwọn aláṣẹ iléeṣẹ́ ológun ṣe sọ ní ìgbà náà, ẹ̀ṣẹ̀ wọn dá lórí bí wọ́n ṣe lọ́wọ́ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2015 àti ìnáwọ́sí ohun ìjà olóró nípasẹ̀ jìbìtì tí èyí sì dá àlàáfíà orílẹ̀-èdè láàmú. Wọ́n ní ó ṣe pàtàkì fún ààrẹ láti dá sí èyí kí àwọn òṣìṣẹ́ ológun má baà rí ìbẹ̀rù wípé kò sí àǹfààní nínú kí ènìyàn sin orílẹ̀-èdè. Bákan náà ni wọ́n kọ lẹ́tà ránṣẹ́ sí agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ Ọmọọba Lateef Fagbemi kí ó bá àwọn wọ̀nyí wá ìdájọ́ òdodo nítorí wọ́n ní ìgbàgbọ́ tó dájú wípé Fagbemi lè bá ààrẹ sọ̀rọ̀ kí wọ́n sì gbé ìgbésẹ̀ tí ó tọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí.
iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàlàyé bí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ṣe gba aya Hakeem Odùmọ̀ṣù kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Ọ̀sẹ̀ tí ó kọjá ní àwọn agbébọn jí aya Retired Assistant Inspector General of Police Hakeem Odùmọ̀ṣù gbé ní ilé rẹ̀ tí ó wà ní Arépo, ìpínlẹ̀ Ògùn. Nínú àtẹ̀jáde ní alukoro iléeṣẹ́ ọlọ́pàá Múyìwá Adéjọbí ti ṣàlàyé lánàá wípé wọ́n ti rí ìyáàfin Odùmọ̀ṣù gbà kalẹ̀ lówùúrọ̀ àná Ọjọ́bọ̀ lẹ́yìn tí ó lo ọjọ́ 7 lákàtà àwọn ajínigbé. Ìròyìn jábọ̀ wípé àwọn ọkùnrin 4 tí wọ́n wọ ìbòjú mask ni wọ́n ṣe ìkọlù sí ìyáàfin Odùmọ̀ṣù láàrin aago 10 alẹ́, wọ́ jáde kúrò nínú ọkọ̀ Lexus Jeep rẹ̀ kí wọ́n tó wà á lọ. Nígbà tí ó ń ṣàlàyé bí àṣeyọrí yìí ṣe wáyé, Adéjọbí ní ikọ̀ ọlọ́pàá anti-kidnapping ni ó ti pàṣẹ ìtọpinpin ká àwọn wọ̀nyí mọ́ ibi ìrà kan ní agbègbè Ìkòròdú, ìpínlẹ̀ Èkó. Ó ní lọ́gán tí àwọn ajínigbé yìí fi ojú gan ni àwọn ọlọ́pàá ni wọ́n fìjà pẹ́ẹ́ta pẹ̀lú ìbọn, ṣùgbọ́n ikọ̀ ọlọ́pàá kápá wọn. Adéjọbí fìdí ẹ̀ múlẹ̀ wípé ajínigbé 2 ni wọ́n pa lójú ìjà nígbà tí àwọn 2 yòókù fi eré gé tí wọ́n sì rí ẹni wọ́n jí gbé gbà kalẹ̀ láì fi ara pa. Ó fi kún un wípé ikọ̀ ọlọ́pàá rí ẹsíbíìtì bíi ìbọn AK-47 rifles, single-barreled locally made gun àti mílíọ̀nù 10 náírà gbà ní ọwọ́ wọn. Bí ó ti gbóríyìn fún ikọ̀ ọlọ́pàá fún iṣẹ́ takuntakun wọn, ìyáàfin Odùmọ̀ṣù ti darapọ̀ mọ́ ẹbí rẹ̀ lẹ́yìn àbẹ̀wò sí ilé ìwòsàn. Ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun wá gbóríyìn fún kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Lánrè Ògúnlọ́wọ̀ àti ikọ̀ rẹ̀ lórí ìwà akíkanjú wọn fún àṣeyọrí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lẹ́yìn tí wọ́n rí ìyáàfin Odùmọ̀ṣù gbà kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé ni ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ní kí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lépa àwọn ajínigbé tí wọ́n lọ́wọ́ nínú ìjínigbé aya AIG àná Hakeem Odùmọ̀ṣù kí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Lagos State CP Special Squad tó wá rí afurasí 2 mú tí wọ́n pe orúkọ wọn ní Agbójúlé Smart ẹni ọdún 27 27 àti Kéléké Michael ẹni 30 30. Olú iléeṣẹ́ ọlọ́pàá sọ nínú àtẹ̀jáde òní wípé òwúrọ̀ kùtùkùtù òní ọjọ́ Ẹtì ni ọwọ́ tó àwọn afurasí wọ̀nyí bí wọ́n ṣe ń gbéra kúrò ní ìpínlẹ̀ Èkó. Níbi àpatẹnujẹ́wọ́ ni wọ́n ti kà wípé àwọn jẹ́ ọmọ ẹgbẹ́ ajínigbé ẹlẹ́ni 4 tí wọ́n ti pa 2 nínú wọn. Lára àwọn ohun tí wọ́n rí gbà ní ọwọ́ wọn ni $2,250,000 tí ó jẹ́ ẹ̀tọ́ tiwọn nínú iṣẹ́ ìjínigbé tí wọ́n ṣe, ìbọn ìléwọ́ 2 àti live cartridge 11. IGP wá gbóríyìn fún iṣẹ́ takuntakun àwọn ọlọ́pàá bí ó ti gbà wọ́n ní ìyànjú kí wọ́n má rẹ̀wẹ̀sì. Síwájú àkókò yìí ni àwọn ọlọ́pàá ṣekú pa afurasí 2 níbi wọ́n ti ń gbìyànjú àti gba ìyáàfin Odùmọ̀ṣù kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.